wọ́n la rí nínú ọmọ ya tí wọ́n béèrè nípa ìtọ́jú fún àìsàn iseto èyí tá ń pè ní prostate gland èyí tó máa ń lead sí prostatectomy operation. Àmúdi iseto ọkùnrin ló sábà máa ń ṣe jù. Aláwọn ìṣòro míì náà tó máa ń lead sí iseto fóbìnrin. Ṣùgbọ́n àárín àwọn tó wọ́pọ̀ sí jù lọkùnrin. Àmúdi iseto yìí ọ̀nà tó máa ń gbà wá pọ̀. Alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan á kọ́kọ́ fura mọ̀. Àárẹ̀ tá bá dá wa lójú pé bàbá wa ní ìyá wa ní ẹ jẹ́ wà very careful ó súnmọ́ pàwọn náà ni. Nítorí pa ní àwọn àárẹ̀ tá ń pè ní hereditary tá a máa ń jogún jẹ́ ìlúmi jẹ́ ìlú. Ìkejì tó bá jẹ́ pé àwọn òbí wa ní prostate 60% or 65% ní kó súnmọ́ pàwọn náà ni. Tó bá rí bí ó dájú ká tètè máa tọ́jú ara wa. Ìkejì ni pé tí wọn ò bá ní tí wọn bá ti ní àwọn àárẹ̀ tá a máa ń kó láti ibi ìbálòpọ̀ tí wọ́n ń pè ní STD sexual transmitted diseases like syphilis, gonorrhea, staphylococcus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n máa ń lead sí prostate gland problem. Bákan náà PCA bá kí n mọ́ fẹ́ lójújú bó ti yẹ lọ. Ìyẹn ṣáà láàárẹ̀ ìsétọ̀ báwo la ti fẹ́ tọ́jú ẹ̀? Àárẹ̀ ìsétọ̀ jẹ́ àárẹ̀ kan nínú àwọn àárẹ̀ ńlá. Àwọn higher degree ni. Nítorí pé operation rẹ̀ tí wọ́n bá ṣe é fèèyàn mẹ́wàá èèyàn kan lè rú là. Torí pé ibi tí wọ́n fẹ́ lọ ọ̀nà ẹ̀ jì. Wọ́n lọ síbi prostate gland ni wọ́n lọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n gbàbẹ̀ kọjá tí wọ́n lálàlà kí wọ́n tó débẹ̀. Tẹ́yàn bá bọ́ ń bi ewu títí lílà tòkè tìsàlẹ̀ tààrin tọ̀hún kọ́. Kéèyàn má ní lódà. Tàbí tẹ́yàn bá ní kéèyàn rí nǹkan lò sí tó lùwà ó lò ní sábàbí tí ò ní lead operation. Òun ló dájú. Náà nínú àwọn kan tí Allah ní kó dájú tọ́lọ̀ máa ń lò ní sábàbí dáadáa tọ́lọ̀ bá fẹ́. Òun ni egbò igi làpá àtomi ògì pẹ̀lú ewé ẹ̀yìn lólobéso. Gbogbo alamọ̀gì tí wọ́n ń pè ní làpá. Egbò ẹ̀ a ní làpá méjì a ní pupa a ní funfun. Funfun yẹn ni o. Tá bá lo ti pupa náà ó lè ṣiṣẹ́ ṣùgbọ́n kò ní ṣáàpù bíi funfun yẹn. Egbò làpá yẹn la máa wà. Ṣé rí lílo àwọn nǹkan tó wà ní àyíká wa ibi tí wọ́n ti bí wa ibi tá a gbé dàgbà yìí. Ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ fi yé wa pé òun ló dáa jù fára wa ju nǹkan tó tòkèrè wa lọ. Egbò làpá yẹn a máa gé wẹ́lẹ́wẹ́lẹ́ a wà lọ wá omi ògì white. Sóyè á dẹ̀ lọ wá ìwé tí wọ́n ń pè ní ẹ̀yìn olóbe. A kò sínú egbò làpá àwọn adá omi ògì white yẹn sáwá sè gidi tí ó hó dáadáa. A mọ̀ mu short cup láàárọ̀ short cup lálẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run ó máa ń reverse PSA tí ó shrink ẹ̀ padà. Èèwọ̀ tó wà ń bí ògùn yìí ni pé ẹni tí ò bá ní prostate mọ́ ẹ lò ó èèyàn lè mọ́ lè rí tọ̀tọ̀ mọ́ o. Tí ó fún PSA yẹn tí ìtò ní wá mọ́. Ṣùgbọ́n fún àwọn tó bá ti dájú pé wọ́n ní prostate problem pẹ̀lú ògo Ọlọ́run ó dúpẹ́ fọlọ́run. Nínú àwọn àmì tá a máa fi mọ̀ pé ẹni prostate problem ọ̀kan náà ni kí tó èèyàn máa rìn jìnnà mọ́. Tí a bá débi tó fẹ́ tọ̀ kó gbín kí tó mọ̀ dálẹ̀ wájú ẹ̀ báyìí. Torí pé PSA wa bí táǹkì ló ṣe rí èyí tó yẹ pé tá bá fi gbígbin press ẹ̀ bí pure water ní tó yẹ kó tẹ omi jìnnà sùúrù báyìí. Ṣùgbọ́n tó bá ti enlarge sóyè yóò kàn tẹ omi yẹn ni kò ní lè tẹ̀ jìnnà. Ẹ rí pé àwọn ọmọdé ó lè tọ̀ tí ó kan igi yìí. Sóyè
bákan náà ni kéèyàn débi tó fẹ́ tọ̀ kítọ̀ ti gbọ́n gan kó kàn ra tọ̀ wọn bá bí pétọ̀ yín ò pọ̀ àmì ní fún PSA. bákan náà omi ni kó ṣe pé téèyàn bá débi tó fẹ́ tọ̀ kórìí máa fọ́ ẹlòmíì ò dúró mẹ́ẹ̀ 3 minutes tó ní tiwa tọ̀ ó ń ṣàlàyé fún yẹn nìyẹn pé òun ń débọ̀ díẹ̀díẹ̀ fún délé yẹlé yẹn dá nídàkejì tí wọn bá fẹ́ lo àwọn kan tó wá láti òkè òkun ẹ jẹ́ ká lọ gẹ́ẹ̀tì zayt al-baqdunas zaytu al-baqdunas wọ́n ń pè ní parsley oil parsley oil òun náà dá gan fún profit gan àìrítọ́tọ̀ ó dá fún gan èèyàn máa mú 5 ml láàárọ̀ yóò máa mú hot water sí láàárọ̀ lálẹ́ náà bẹ́ẹ̀ eléyìí jẹ́ bó ti jẹ́.